kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó mà ṣe o, èèyàn márùn ṣe pẹ̀kí ọlọ́jọ́ wọn ní ìlú Niger. Ó kéré tán èèyàn márùn ló ti ṣe pẹ̀kí ọlọ́jọ́ wọn tí èèyàn 8 sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní ọjọ́ àìkú ní ìlú Agé ní ìjọba ìbílẹ̀ Agé ní ìpínlẹ̀ Niger. Òṣìṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ọ̀gbẹ́ni Uzeini Gúrégì ní ìjọba ìbílẹ̀ Agé ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú. Gúrégì ní ọkọ̀ tirẹ́là kan tó kó èèyàn tó tó 40 ni ó kọlu ọkọ̀ agbépo kan tó takú sí ojú ọ̀nà. Ó ṣàlàyé pé ọkọ̀ tirẹ́là náà ń bọ̀ láti ìlú Gusau ní ìpínlẹ̀ Zamfara lọ sí Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ìjàmbá náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ènìyàn 5 ló kú lójú náà tí wọ́n sì gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn gbogbogbò Agé fún ìtọ́jú. Ó tẹ̀síwájú pé ọkọ̀ agbépo tó bàjẹ́ ló fa ìjàmbá ọkọ̀ ọ̀hún o. Nígbà tí tirẹ́là náà gbìyànjú láti yẹra fún ọkọ̀ agbépo náà ló sọ ìjánu ọkọ̀ tirẹ́là náà nù. Ìròyìn àjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.